Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Bismillahirrahmanirrahim. Wọ́n kí gbogbo àwọn àgbàlagbà ìjọba wa. Dákun bá pariwo ìjọba. Àwa wa oníkìtìgbà ó dùn mí púpọ̀ ohun mi ti ìpàdé yín ló ní yí olùdàgbà àná ni mo ti mí ní ẹ̀ka lẹ̀. Wàlá ojú iná. Ó tọ̀ àfà ó ti tó báwọn náà. Wọn kò lè ṣeé ṣe wọn ò lè gé wa kó lẹ́gbẹ̀ẹ́ yín kò pọ́sibù ó jura wọn lọ ẹni tí ó bá wọ́tọ̀ yín yóò níbi tí ń bọ̀ láti jẹta àtàná ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín yóò níbi tí ń bọ̀ láti jẹta àtàná. Gọ́ọ̀bù walakinnani ma ziltu ahfazuhum. Ọba oníkìtì wa ẹnu mi ò tí a fẹ́ dákun ẹ̀ kan máa fẹ́ yín ibi tẹ́ ẹ bá ti rí yín èèyàn gbàgbé gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ ni. Uhibbatun laysa fi qalbi lahum badalu. Tọ́ba ní ṣe kéta tọ́ba ti rí ìmọ̀lẹ̀ àbí kójú rẹ̀ ọ̀la láti jẹ́ ẹ̀ta àtàná láti jọ ń bọ̀ ẹni tí ọba wa wà lẹ́gbẹ̀ẹ́ yín yóò jẹ́ pé ẹ ti mọ̀ láti jẹ̀ta ìjẹrin wọ́n lè pìtàn rẹ̀ pẹ̀lú yín kò ní jẹ́ àfòmọ́ no àwọn èèyàn lábòsí púpọ̀ tọ́ba ń nà olórí iṣẹ́ àtọwà yẹn tó fi kankan sórí rẹ̀ wọ́n jẹ́ ògógó tó dé o. Ana al-muhibbu allazi bil ahadi multazimu. Àwọn yẹn dalẹ̀ àdéhùn ìfẹ́ kò sí bí gbàgbé lè fi wá tó a balance. Àbá oníkìtì pa. Adamallahu hayatahu. Bá àdáhùn bàbá nítorí ọlọ́run. Adamallahu hayatahu. Ó lágbára o. Jọba. Ana al-muhibbu allazi bil ahdi multazimu. Bẹ́ẹ̀ni. Ana al-wafiyyu lahum hatta wa in rahalu. Àwọn ọmọ yẹn dalẹ̀. Àmọ̀ yẹn dalẹ̀. Kódà bí yẹn ti kú láyé. Amiru Jais dòní ni mò ń bá wọn ṣe ìkú ń bẹ̀. أنا المحب أنا المحب الذي بالعهد ملتزم. Ọlọ́run ṣe ṣe yín fún lọ́rin ó fi yín sọ̀rọ̀ fún gbogbo ayé ni mò ń bọ̀ nǹkan kan ò lè sọ̀rọ̀ fáyé ju bẹ́ẹ̀ ṣe rí ìlọ pé ta lọ ga Ìlọrin lọ ga mọ̀jà mọ́dàkùn ta lọ ga sẹ́ Ìlọrin lọ ga àbá wa tí wọ́n ń ṣe rọ́ọ̀rì rìn wọ́n ń sọ lẹ́ẹ̀kan wọ́n sọ yí pé lẹ́yìn Mẹ́kà àti Mẹ́dínà tí ń bẹ Saudi kò sílùú náà tó lọ́rin mọ́ wàláì tàlá òótọ́ ni gbogbo ẹni tó jẹ́ pé ìpátá àfà ni wọ́n mú wá lù mí tábà ní ká mú ẹni tó tí ó jẹ́ kí Ìjẹ̀lọrin jọ̀gá yẹn tí ń fèsì pé ọ̀gá ni lọ́rin tàlẹ́ni náà Gawusu Samani. أنا المحب الذي بالعهد ملتزم. Bàbá wa onígidi pa kulima yaba obi kun rabbukum lawla du'aukum ó ti da tán yanyan. Yaman. Mo ń bọ̀ ó ti da tán yanyan báyìí yanyan ni o sẹ́yìn tó wà yìí gangan làwọn tí wọ́n jẹ́ ní Ọlọ́run máa ń bẹ̀rù tábà ti yí nǹkan kan tán yanyan pé a ti fún ọ tán kama yí bódì ìtẹ́mi ń wò lára yín nù pé bó la ṣe fẹ́ ṣe tí kìíní yọ pẹ́ àwa náà ní kájọ parapọ̀ kájọ pẹ́ kájọ kìíní yọ pẹ́ nítorí pé ọlọ́run láhùn púpọ̀ sáwọn gangan nítorí bá ti fún yín tẹ́ bá ti lò ń lòkulò kò ní fún yín rẹ̀ mọ́. Yaman. Bílẹ̀. Sọ̀rọ̀ kí ọlọ́run ọba ọlọ́rẹ̀ ni àbí ọ̀dà ọba ọlọ́rẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ok ó yẹ kó ti fún wa nírú
àlẹ́ àlórí dìsìn ó yẹ kó fún wa ní irú Ádámù àlẹ́ àlórí ẹ bá ṣe fi máa tọrẹ àbí irú wọ̀dà irú rẹ̀ dà tí nǹkan rẹ̀ kan bá ti kó omi kan ọlọ́nu o ẹ má jẹ́ ọ lọ o àmì kò ní lọ alápàtà ẹ bá ní ẹ lọ yóò lọ tọmọtọmọ yóò lọ tọmọtọmọ ọlá ẹ̀jẹ̀ aláàlí yóò lọ tọmọtọmọ yóò parẹ́ yẹn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 yẹ ẹ sàmì tó mọ. arrahiluna wa in tolal giyabu bihim. àbá oníkìtì pa mò ń bọ̀ tọ́lọ́mùbá ti ṣe tó báyìí nítorí kú làdúrà kò sí wòlíì kankan bí kankan àfọlọ́rẹ́ téèyàn bá tí n bá ń rí sánmọ̀ tí ò bá lè dára tẹ̀ ń dá lọ́dọ̀ tèmi lẹ́yìn sáwálì yòó níbi tí mo jókòó sí Ìbàdàn yóò ní tí mo ti ń gba wòlímọ̀ àwọn akéwù mi ni mo ti rí fọ́tò kan tó wá n kọ́kọ́ ń wò báyìí pé kí ni ṣẹlẹ̀ mo tún rí fídíò mo tún tẹ̀ lórí nǹkan àwọn àsùnwòrán gbé bẹ́ẹ̀dì rẹ̀ ni bẹ́ẹ̀dì mo jókòó sí ọmọ akéwù mi kan ní sèwúrí máa mọ̀ kiri rẹ̀ mi náà á lọ gba wòlímọ̀ àwọn náà ti ń gba wòlímọ̀ mo á ń wo fídíò yẹn báyìí mo tún wò mo kàn ní ẹ̀ka máa mú máìkì mo fẹ́ sáré sọ̀rọ̀ tèmi náà ara mi ò balẹ̀ bí kí n wà níbi tẹ́ ẹ ti fún mọ́tò yẹn ara mi ò balẹ̀ mọ́ mo kàn já máìkì gbà ní bí kọjá kí wáàsí mu wà ìjókòó wòlíì mo sì jókòó wáàsí mo sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ́nu mo á ní kó tó di pé mọ́tò yẹn yóò wá sí Ìlọrin ntí wọn nu mọ́tò yẹn ń wí bí ṣe ń lọ Agége òun ni kí wọ́n là kọ́ di àrán tararantaran bídìyà àrìnà. wàlà kọ́ di àrán tararantaran bídìyà àrìnà. mutafa ìlú tatatantatan wáyé sùúrùnà. mutafa ìlú tatatantatan wáyé sùúrùnà. èyí tó wà níparí ìwọ̀n nìkan ni ó jẹ́ láfùsù lásán tí ò ní túmọ̀ kankan. àrán tara ran sọ̀kẹ́ ránà yẹ̀rí nù ran aorin àbí bẹ́ẹ̀ kọ́ ni. wàlà kọ́ di àrán tararantaran bídìyà àrìnà. mutafa ìlú tatatantatan wáyé sùúrù náà. mutafa ìlú tatatantatan wáyé sùúrù náà. ọkọ̀ tó lé 20 million sẹ́ẹ̀sì mọ̀ ọ̀rọ̀ tiwa tábà ti sọ̀kalẹ̀ báyìí èèyàn thousand ti bò ẹnìkan wá ń kọ́mẹ́ǹtì ńbẹ̀ wọ́n á ń wí kúwì pé ẹ̀yin àfa yìí ṣe máa ń tanra yín báyìí kìnìkan 20 million báwo nǹkan ẹnìkan wá ń fún lẹ́sìn bẹ́ẹ̀ náà pé ṣé ìlú ayébo tún sẹ́nu sọ̀rọ̀ ni ó ju 20 million náírà lọ ó tàn bá lọ ní gọ́gù ẹ lọ wo lọ́wọ́ ibẹ̀ kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ kíní yẹn ó bá lọ gọ́gù ẹ̀ wá ó bá gbé iye tó ọkọ̀ oúnjẹ wá àṣẹ ó fákọ̀ mílíọ̀nù wàlà kọ́ ó ju 20 million lọ kéèyàn wá bùn èèyàn nínú eléyìí wòlíì nìyí. àkọ́kọ́ mọ̀rìkàsí tó ṣe láyé tí ń ṣe kídìmọ̀ ilé àfa rẹ̀ bíi sùmùrà ẹ̀yìn ni ó túmọ̀ sí pé wàláyé lẹ́yìn. àpọ́nlé sọ̀rọ̀ ó bùn yẹn o kéèyàn fún yẹn lápọ́nlé ó lágbára o ìdàkejì ẹ̀ ni pé òun bọ̀ hàn ní pé òótọ́ ẹ̀ ni o ẹ̀yin la tún káàkiri ayé yìí gawusu saman kìí ṣe láwùsàn ni láwùsàn wà máa ná ẹni tó tóbi ní gbogbo ayé kẹwàá lè ẹtún wá sin mùdírù ẹtún kúnlẹ̀ báyìí níbi mọ́tò sẹ́ẹ̀sì mọ̀ mùdírù mẹ́ríkàsì wọ́n jọba wọn tán kìí ṣẹni tí orí mọ́ ń dà láàmú ọkọ̀ tí wọ́n fún mi tí n bá ní mi ò gbá ẹgbẹ́ ọkọ̀ 20 million. wàlà kọ́ di àrán tararantaran bídìyà àrìnà. mutafa ìlú tatatantatan wáyé sùúrù náà. àfa tó jọ bàbá rẹ̀ tẹ́yẹ́ yẹ́ mùdírù mọ́gàsí ni wíwá n bá ní mi ò gbá ó máa dùn
Adamu yaya ó dé máa dùn yóò dùn àwa gan yóò dùn èmi gan torí mi ò fẹ́ dàrú tó dé. Walakodi arantaran bidiyarina mutafa'ilun tatatan wa yesuruna. àbọ̀ oníkìjì pa gbogbo wa ọkàn wa ń bẹ lára yín káàbà ta nínú ọlọ́mọdé owó. Àmín. abiyamọ ẹ bá ń sàmì torí Ọlọ́run kì í ṣe báyìí yìnyín o wàláì bẹ́ẹ̀ ṣe rí là ń sọ kò sírù yín lọ ní báyìí mọ́ àti nílẹ̀ odi àti nínú ilé kò sí we are followers. àwọn èèyàn míì wọ́n ń ṣìwátò wọ́n lè ní àwọn kìíní ó máa dá àwọn èèyàn pọ̀ mọ́ra wọn lọ́tẹ̀ẹ́njọ́ òní mò ń sọ lọ́tẹ̀ẹ́njọ́ òní àfáwà kan wà mẹ́ẹ̀ tó jẹ́ àmọ́ ni mo wá ń sọ tàfáwùtù pé wọ́n kàn máa ń tò wá sẹ́gbẹ̀ẹ́ àwọn kan ní wọ́n yé sẹ́gbẹ́ wà àwọn kan wà ẹ̀yẹ wá kú lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n kàn fà wá mọ́ra ni dùnúwà sìfáyì ni ládùnúwà mọ̀kánátì kì í ṣe pé ẹjọ́ jẹ́gbẹ́ wọ́n kàn mú wọn mọ́ra pé ṣèbá àwọn ọmọ àgbàlagbà náà ni ẹjọ́ mọ̀ bọ̀jájọ́ máa rìn ẹ̀ ti ń dàpọ̀ bọ́lá òun ṣe ṣe yìí ohun kò sí Kwara State yìí kò sí ẹni tó bá rí bẹ́ẹ̀ kó jáde kárí ẹni náà tó dàbí yín báyìí tí ó tún wá lè ṣe bí yín báyìí ọlọ́rẹ́ ọkọ̀ 20 million ẹ̀ tún wá fún àfa àwọn àgbà lọ́mọdá bàbá wa àgbà lọ́mọdá níta mi máa ń pè yín àfọ ọmọdá lè máa ń pè yín níbẹ̀ yẹn ẹni tó dibẹ̀ múgbà tá àríṣẹ́ dámọ̀ ńlé ẹ̀yin ni tí o bá sí yín bẹ̀ ọlọ́run ló mọ tí ó máa ṣẹlẹ̀ wọ́n fi yín kan ìkàn bẹ̀ yẹn ni ẹ̀yin ò kàn yín rí nǹkan ni ẹ máa rí bọ́dí àwọn èèyàn tí ó máa rìn bí èèyàn wọ́n yé dẹ̀ sí yàn lásán wọ́n síkírìtì àyè yẹn ni wọ́n fi yín mú bẹ̀ yẹn dání ni ẹ̀ tún wá fún wọn ní mọ́tò tiwọn náà mo ní ó dùn mí tí n sí bẹ̀ ń sì sí yín ò ní pé ẹ bá ń gbé tèmi kan tó gba tiwọn. wàyúzọ́nù. abẹ́lọ́ fún yín lẹ́nu bàbá àgbà máa wí níkàlẹ̀. adamallahu hayatahu. bàbá wa Al-Masdari. ẹ dákun má bínú olórí gbogbo wa ń bẹ yà yín bàbá Mọ́mú Gàmbàrí ẹ bá ń ṣe ṣéwù. ṣéwù. ìmọ̀ dàmí làmú kí n rí yín kí n mọ̀ sọ nǹkan mi ì lè sọ tí n bá ti rí mi ì lè sọ yẹn lómi. kíní yẹn ó lágbá ìwà yín ti dáa jù ẹ mọ̀ yẹn sọ dẹrú pẹ̀lú wà gbogbo tí yẹn mọ̀ yóò fi sìn yín ni wàláì mo sọ fún tọmọ ní kúmù àlá kúmí àrísù gàgà mi tí n bá ti dé mòlúdi sókè ndé sókè tèmi nu ndé sókè arànkùnrin èmi ẹ ṣe ọ̀rọ̀ ẹ rí gbèsè ẹ rí gbé máìkì wa jókòó lẹ̀ ìbéèrè pé táwọn bá tiẹ̀ nù jọ yìí no tó bá mẹ́tọ́ ẹ̀ tó bá kílèmù ẹ̀ wọ́n kàn sọmọ ẹ̀ di dìndìnrín tètè kílèmù ẹ̀tọ́ ẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn fẹ́ jà ọ̀tọ̀ ní kéèyàn fẹ́ kílèmù ẹ̀tọ́ ẹ̀tọ́ jọjà àwọn ń béèrè ẹ̀tọ́ lọ́fíìmọ̀ ká burú làbí búburú no tó bá pè mí ní aláburú wọ́n náà ṣe nǹkan tó dá sí mi ni. àbá oníkìjì pa. adamallahu hayatahu. mo fi ọlọ́run bẹ lọ́run fún yín òrùn tí ń yọ yìí ọba tó ní ó yọ agbára tó ní mo fi bẹ lọ́run fún yín má ronú hufud pẹ̀lú yín láíláí. àmín. ọlọ́run dákun má rò ó ìdáhùn wíì náà lẹ́ẹ̀ máa gbọ́ tọkàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ahọ́n alágbàkò ni òun náà ni ó sọ pé bá a mú tútù ó lè tún ní ètò hot lòún fẹ́ ó lè tún ní kọ́mọ tútù kọ́mọ gbóná tẹ́ bá wá rí èèyàn tó chẹ́ǹjì ohun kì í ṣẹjọ́ rẹ̀ níjọ́ ahọ́n ni ọkàn wa ní ń sọ ahọ́n kọ́ ọlọ́run rí kí ọkàn ní ń sọ ahọ́n kọ́ nígbà tí ìní jókòó láàyè yín kò lè fìtì di tèmi líkùn límọ̀kọ́ mọ̀ kò sẹ́ni tí ò ní ṣí àtàn fún un tí wọ́n bá gbé ṣí à mo ṣe wà yí fún ọmọ kékeré ọmọ ọdún méje kò lè rí jókòó yóò máa yẹ báyìí ni ṣí àkálukú tọ̀tọ̀ ni ọba tó wá ṣe yín báyìí àfọláṣẹ alimi bẹ lọ́hùn má jẹ́ jábọ́ láíláí. àmín. mo á fi tẹ́yìn bẹ lọ́hùn fún ọba wa àgbà lónìí tí wọ́n kó kálukú wa jọ wọ́n ti ní gbọ́dọ̀ lọ àwa sì ń lọ Ìbàdàn mi sì ní lọ ń kó lẹ bí aago 9 alẹ́ àmọ́ lọ ń gbọ́ wá sí sẹ́wùtà kí n tó máa lọ ọba tó ṣe yín báyìí kúlímọ̀ yàrá òbí kún rọ́bù kún lẹ́wọ̀n ládùúgbò òkun bí mọ̀lẹ́jú yín ṣe rí àdúrà ni kìí sóògùn
yóò ní tí mo wá sọ́dọ̀ yín ní asọ́dọ̀ kì í mẹ́ ẹ̀jẹ̀ kùmọ̀lá àbá àgbàǹsà ká máa ń lọ́jà yín pẹ́. kul ma ya'ba'ukum rabbukum lawla du'aukum. lẹ́tọ̀ àwọn tíra kalẹ̀ báyìí abájọ tí mọ̀lẹ́ yẹn fi máa ń ṣáná àdúrà lẹ́fi gòkè kì í ṣe oògùn mo sọ̀rọ̀ kan bí oṣù méjì kan sẹ́yìn mo lé mi ò polówó oògùn mọ́ ọ wá di wàhálà èmi tí mo kọ́ sọ̀rọ̀ oògùn tí mo wá ní ìsọ́mọ́ sóyẹ kẹ́ ẹ máa pariwo wọ́n lè ti fún mi ní orúkọ bàbá olóògùn èmi ò sì so oògùn wọ́n á ní ìsọ́mọ́ ẹ wá ń pariwo ẹ̀yin lẹ́mọ́ tó ní orúkọ mi lọ́mọ mi ò jẹ́ ẹ wo ìmọ̀lẹ̀ bó ṣe jókòó ọba alimọ́sídàrí èèkàn gòsù sàmánì gòsù lè asimina ni wọn gòsù lè asimina Sheikh Usman ọba wa àgbà lọ́njà rí yín pé àdúrà ló sọ yín di báyìí ẹ wo ìkànnì agbọ́nyìn sí karama ńláńlá èmi ò gbọ́ rí tí àfa wa ọ̀rọ̀ ilẹ̀ akim tẹ̀ la ojú afọ́jú pẹ̀lú àyà ọlọ́run ó ní àgbà bàbá wa máa wí bàbá ń fàgbà wòlíì ńláńlá gidigidi ó gba wòlíì tẹ́ rí un abẹ́rẹ́ náà wà ó wàláì làásìm Ìlọrin tóbi ni ó lè mọ̀ pé Ìlọrin tóbi àwa ni wá bí bá a ṣe ń kó náà ni wọ́n ń pa mọ́ bọ̀ mọ́ fàáyà mọ́ bá a ṣe ń kó náà ni wàláì abáwọn misikinu bi láì tí n bá gbé òkú fún wa yìí ìdí odò àfa tí n bá sọ̀sí ládùúgbò rẹ̀ yóò sálọ ni o. bá a ṣe ń kó náà ni wọ́n ń pa ń lọrin wọ́n sì ẹ́ sì sojú máa pàdé mọ́sá ẹ́ àwọn onípa tèmi wọ́n bá ń kó ni bẹ́ẹ̀ sì wá rí ìwòlíì ní pẹ̀lú bọ́n ṣe ń pa náà lọrin ẹ̀ tún wá rí báyìí tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà a jẹ́ pé àwọn tí wọ́n ti lọ náà tún kù ojú yẹn fọ́ bí ó ṣe lọ ayé ìtánu tí ìbáṣe kó padà eru yín àwọn ọkọ máa ṣe àmọ́lì fún náà ni pé mú kíní wá kó mú kíní wá ojú bá pòórá àbáwọ̀ arọ́ ìlú ẹgbàá mutas lónìí fún tẹ́ ẹ sọ yìí nínú tá a nídìí láàyè yìí nìyẹn tá a nídìí kí àwọn tá a bá súnmọ́ wọn máa sọ ní gbogbo ìgbà ká lè mọ̀ pé àṣẹ gbogbo ayé Ìlọrin ló wà ojú fọ́ ẹ sì là adamallahu sheikhana ayata sheikhina Hamza Taapa fi tanke ok ojú mi ò di o èmi náà rí àfa Hamza Taapa wọn lajú ẹnìkan ẹni mọ̀rìkàsí ni ó mọ̀ kéwù gan wọn á la ojú rẹ̀ èmi náà rí mọ̀gàtọ́ gbére láfọ́jú àfáwa ń wí kíní kan jọ kan wá ní wọ́n jẹ́gi ó ti sọ lẹ́ẹ̀kan àfáwa ní wọ́n làbí bàbá rí àfáà yìí ó ti sọ pé èmi jẹ́gi mo wá ń wòran mo ìyàsọ̀rọ̀ ọ̀hún ó kàn tó fi ìjọ kan mo ní wá ń bí ọ̀fẹ́ padà sí kójú ẹ̀fọ́ padà ní ẹni tó là ọ́ lójú ọ̀wá ni wọ́n sì kéwù pé ọ̀ gbádùn ni ọ̀fẹ́ padà sábọ́jú padà ní láyé rẹ̀ ọ̀gọ́ tó wí mọ́ ó ní afuwa ṣe wèrè wo ẹni tó là ọ́ lójú wa ló sì wí mo ní ẹ̀yin ní ẹ̀ tètè pa ojú ẹ̀dẹ́ padà kó máa lọ láfọ́jú padà eléyìí ibú ọmọ ẹ̀yájú afọ́jú ní àyín náà nífa àwọn báyà tó máa ń fi ń sẹ̀rí pé nínú yàrá àwọn mọ́ lẹ́ni káwọn ti kójọ báyìí káwọn máa ká nǹkan fún un tẹ́ Ìlọrin kọ́ lọ́gà wọn wàláhì Ìlọrin lọ́gà ìdókùn ní káwọn ọmọ tá à ń bọ̀ ká mẹ́ntẹ́nì ká padà síbi Kùránì káwọn ọmọ gbẹ́bọ lórí ta mọ́ ó ga àwọn ìyá wèrè tí wọ́n ń fún lẹ́bọ tẹ́lẹ̀ pé irọ́ ni kò sí kankan bẹ́ẹ̀ irọ́ ni ìyá lórí ibú tí òun máa jẹun oríta a máa lọ jẹ ṣùkú àgbàdo lásánlásán nothing ní ọ̀nà ṣoṣo kí n bẹ̀ yẹn àwọn àfáwà kan lè àwọn àtàwọn akéwì láì pé wọ́n ní pé ẹnìkan ń ṣe kírísítẹ́nì ńbẹ̀ ń sì ń ṣe ẹbọ ó sì ṣe mọ́sálásí náà ló fi ń ṣe ṣọ́ọ̀ṣì náà ló fi ń ṣe ilé ẹbọ wọ́n wá ń ṣe mẹ́ta lọ́kàn bẹ̀ àwa débẹ̀ lọ́wọ́ alẹ́ bíi after 7
gbàtàn ti rí láwà ní wọn á pòórá mo ní àwọn tẹlẹ ibi náà ń jókòó sí wọn wá sí bẹ gbogbo léwu ti dá àsáwọn ti di pa ń bọ̀ mo ní ọkẹ wọn wọrí ẹjẹ amójọ mi jọ tí wọn ò ní mọ̀ ká ń bọ̀ àṣẹ ti ní àwọn èèyàn ní ìrònà tá a máa sọ fún wọn kí àwọn èèyàn ń bọ̀ wọn á lọ fẹjọ́ mi sùn àwọn ọlọ́pàá pétọ ṣé làwọn ibi fẹ́ dà mo ní à èyí tí ì rí yín mú ẹ sì lọ fẹjọ́ mi sùn àwọn àfa àlàfà o àwọn là ń ẹ̀ńdọ́ọ̀sì àwọn ológun wá àti tèmítèmí ó ṣe ń bí inú tí n fi gbọ́ ntí gbogbo wa fẹ́ gbọ́ gangan torí èyí kọ́ná fẹ́ gbọ́ ìta fẹ́ gbọ́ náà ló jókòó yìí azẹ́lẹ̀ sí lùmùtún náà ní fíì gbogbo àwọn tán bú wa ń pa yín náà àwọn náà padà tún wọlé náà ni nǹkan bú wa sí náà ni o tó ń pèrè ní nǹkan tó lóun ò lè wá o òun ló wá òun o ẹ̀yìn bá mọ kéwù tí o bá lò lọ́dọ̀ yín kò ní rí lò mọ́ ọ̀dọ̀ yín náà ti ń polówó gbogbo kálukú àwọn àfa ẹja sí bàbá wa gbà ní nífa àgbà alimasdari tíra ni wọ́n fi gòkè kì í ṣe bọ ẹja polówó ṣẹṣẹ alimi kùránì ní ṣe alimi fi gbàlú kì í ṣe bọ mẹsẹ̀jì tèmi nìyẹn o kùránì náà fi gbàlú kì í ṣe bọ à ní ẹ má sóògùn àmọ́ ẹ má ṣe bọ àbá ṣe ń gbé pèsè lórí àtàn àwọn ìyàwó ni ó jẹ yàrá ìyá rẹ oní jẹ pèsè orí àtàn ní ìlú kan bẹ ní kòròdọ́ǹkè ní gbogbo wọn ní èṣù báyìí lẹ́gẹ̀ẹ́ mọ́sálásí báyìí wọn máa ń dà nǹkan síbẹ̀ gbáyẹn lèmi ń gbé bẹ̀ wọn bá wa ti dẹ̀yìn síbẹ̀ mi wàá mú ìwà jẹ ọmọ kan bí àwọn kò ń sẹ́fíù àwọn bàbá wọn náà ní èṣù yẹn wọn bẹ jọ́ mi sọ pé abẹ́rẹ́ rí amadu gbogbo nǹkan tá a kó síbẹ̀ ló ti jẹ wọn bá lọ bẹ jọ́ sọ àwọn afa wa ń gbọ́ mo ní bẹ́ẹ̀ ni wọn lọ ń jẹ oyè bẹ orí èṣù ebi ń pa mi ni ẹnìkan bá ní kí la bẹ nà sí ṣebí ẹni kan jẹ náà ni gbogbo owó tó ń dà síbẹ̀ èmi ni ń kó èyí sì kúrí nǹkan kan ò sì ṣe mí mo putì ẹ máa bá ń pé ó ní kí ìjípa tí kò kí agbá ọbọ olùwà máa jẹ jábọ́ mọ́ ó ní kí ìjípa tí kò kí agbá ọbọ olùwà máa jẹ jábọ́. ọba wa àgbà ń sọ̀rọ̀ ọlọ́run járí pẹ́ o ọlọ́run jẹ́ mi yóò gùn ọba wa àgbà nífàgbà ṣe àlì ọlọ́run jẹ́ mi yóò gùn bàbá onímọ̀ tó pọ̀ gbogbo nǹkan kún ságbárí ń bá wọn àti déètì gbogbo ẹ̀ wọ́n máa ń wá nísinsìnyí ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ fún wa bàbá wa olórí gbogbo wa ní kalẹ̀ tẹ́ kí àwọn gbogbo wa ní àwọn alábẹ́ wọn Imam Gambari anakumullah ẹ bá ń ṣe ṣéèwù ẹ bá ń ṣe ṣéèwù ẹ bá ń ṣe ṣéèwù àná mi tún ni wọn àwọn náà fún mi yàwó wọn fẹ́ gbọ́ yàwó mi lọ́wọ́ mi wá ní à ẹ wà á gbọ́ yàwó lọ́sẹ̀ làyè kò lè pọ́sibù wọn ní à ẹni tó bá dẹ́rù rẹ̀ o ń sábàánu ẹ bá ń ṣe ṣéèwù subhana rabbika ìjọba one ìjọba ọlọ́njẹ́ ìjọba pẹ́ nínú àwọn fáàrí Ìlọrin iná ni ìjọba náà wà ẹ̀yin náà ti wà ń bẹ̀ náà nù ọlọ́run sì ní jẹ́ kó ń bẹ̀ láyéláyé àmín ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa ọlá bàbá sallam wa alhamawi níwájú ọlọ́run ọlá bàbá wa alimiskinu billah níwájú ọlọ́run aluma nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam.